ẹ̀yin jẹ́ ọmọ Yorùbá ẹ káàbọ̀ a kú oríire májàsálà Ìgbòho òòṣà ó balẹ̀ jà àwọn afẹnuwúgẹ́ẹ̀tì nation ẹ̀yin fẹnuwúgẹ́ẹ̀tì bó lẹ́wà torí àwọn olórí àwọn fẹnuwúgẹ́ẹ̀tì lélẹ́yìí fẹnuwúgẹ́ẹ̀tì nation bó lẹ́wà àwọn afẹnuwúgẹ́ẹ̀tì rèé o Àdìsá balẹ̀ sí Kwara State ọmọ aládìkún òòṣà igbó ọmọ rẹ ṣé àbá mi ọmọ bóyá àníwá o à ń bọ̀ o à ń bọ̀ o ìrètí àkó lọ́nà ló jẹ́ kẹ́ni má ní ṣe bá àníwá o à ń bọ̀ o à ń bọ̀ o ìrètí àkó lọ́nà ló jẹ́ àpẹ Àdìsá ó yá. Sunday boy in Kwara State. Share the life. Sunday boy in Kwara State. Share the life! Share the life! Share the life! Igbo! Share the life! Life and direct! Igbo! Ó yá Àdìsá, àwọn afẹ́nu wúgẹ̀ tá máa pílẹ̀ lọ, wọn kì í gbé gẹ̀ẹ́sì. Tá bá gbé gẹ̀ẹ́sì máa ń rún ní gẹ̀. Ọlọ́run, Àbẹ̀ní ló sọ̀rọ̀, Àkànbí ló pàṣẹ látòkè. Ó ní k'Àdìsá máa nìṣó níwájú, Àbẹ̀ní mò ń bọ̀ àkẹ́ látẹ̀yìn. Ẹgbẹ́ bẹ́ẹ̀, tá bá
gbé gẹ̀ẹ́sì ẹ̀ níṣẹ́ nígẹ̀ máa rún nígẹ̀ yìí máa jẹnu sókè ṣé wà náà ṣó ń gbà ṣe. Bàbá mi ọmọ lọ́dọ̀ sledgehammer ó ti pàṣẹ wetin dey go. Mo rẹ́ nìkan tó lọ campaign against Tinubu. Campaign ò tí ì bẹ̀rẹ̀. Ó ní wọ́n promise wọ́n máa fún wọn ní kí lórúkọ ẹ̀ school. Bóyá wọ́n máa reduce owó school. Ó lọ ń play video Tinubu. Campaign ò tí ì bẹ̀rẹ̀. Ẹ̀kọ́ ló fò ní ara àwọn àfáà lórí yẹn. Wọ́n ti ń campaign against Tinubu. Abẹni tí bá ṣe tán pẹ̀lú yín pẹ̀lú campaign. Tí yín máa ń rúṣẹ̀ ogun gbọ́ akọbí ti pàṣẹ látòkè. Ó ní kádùsá wọlé ẹ̀yin lọ ń ṣe campaign. Ta ló gbọ́ campaign yìí? Ta ló rí campaign yìí? Hello àfáà tó campaign against Tinubu. Mo ò tí ráyè tiẹ̀ oúnjẹ mọ́sàlẹ́tẹ̀ etí ni. Ogun gbọ́ ní Tinubu ní lára. Ó yẹ ẹ sọ bóyá ní lára fún wa. Ẹ sọ bó ṣe ní lára fún wa pé nígbà bá pa ọmọ ní Kwara State ọmọ ògbónà ni mí. Ọmọ ògbónà ni mí mo kàn wá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ Fẹ̀dírà. Amẹ́ tí mo wà yìí kì í ṣe lé bàbá mi. Amẹ́ kì í ṣe lé màmá mi. Mo kàn wá ṣiṣẹ́ l'Amẹ́ríkà ni. Májẹ̀ráṣà owó amẹ́mà ló ń gbé. Ó fẹ́ gbọ́ ìlú ìgbónà ìlú ọgbọ́n ni. Àwọn kábíyèsí wa ti sá kúrò lé ọmọ yẹn sá lọ ní máa sá dé. Ẹ̀yin kábíyèsí wa tẹ sá lọ ẹ máa sá padà. Ògún gbọ́. Àkànbí ló pàṣẹ Tinubu ti sọ̀rọ̀ àti gbọ́. Àkànbí ti sọ̀rọ̀ àti Májàsọ́lá ti bẹ̀bẹ̀ ó ti wọlé. Àdìsá ti bẹ̀bẹ̀ ó ti wọlé ó yẹ tún sọ̀ mí. Ẹ máa ṣẹ́ nígbà tó máa gbé gẹ̀ẹ́sì Ìgbòho Kwara State kò ní wá o. Ẹni máa ní ṣe máa ní wá o à ń bọ̀ o ìrètí. Ó dey go wọ́n stop wetin dey happen ẹ̀kọ́ ń wò wá ni mo mọ̀ pé ẹ̀ lè kọ comment ara ń tà yín ọlọ́tẹ̀ ló pọ̀ ní comment section ẹ̀kọ́ ń wò wá ni ẹ̀ lè kọ comment ẹ̀ lè share video ẹ̀ lè like inú bí yín ní tó ń gbé ewúrẹ́ tó ń fẹsẹ̀ halẹ̀ kí ló máa fo olówó ẹ̀ ṣe. Àwọn òkò yín jẹ́ Ògún gbọ́ àgbọ̀n yín mọ́ like wa àwago like yín like wa àwago òkú like yín èmi ti sọ wá kàn gbóní ní Kwara State yẹn ọ̀gbẹ́ni bàbá mi ọmọ olódò sledgehammer ṣe tó dá fún wa ẹ fẹ́ gbọ́ tẹ́bà tún ti gbọ́ Tinubu ti fún wa ní battalion military ní Amẹ́ríkà battalion military Àkànbí ti ṣíwọ́lé fún wa o. Hello ẹ ti gbọ́ ní Kwara State Àkànbí ọyà wọn ti sanwó ọpẹ́ àwọn ọlọ́pẹ́ tó sanwó ìdájí ọmọ ọlọ́pẹ́ tó sanwó àwọn ọlọ́pẹ́ ti sanwó ọpẹ́ Mr. Taiwo God bless you àbí Mrs. Taiwo ni owó yẹn máa lọ sókè àkókò ṣàmúlá yóò ní gbé inú mi bí ṣe wà yìí inú mi ìgara ni mo wà ó yẹ ẹbẹ kẹkú ẹlẹ àwọn bàbá kò láàfin àwọn bá sá kò láàfin fún yín ẹyọ ọmọ káwọn gan ni ó yẹ Àdìsá ti wọlé ẹni ká má wà á ti wá sẹ ẹyẹ tó bá lẹ́ni lẹ́yìn máa pọ̀ bọ̀ ẹjẹ tó bá lẹ́ni lẹ́yìn máa pọ̀ bọ̀ tákàtúntò bá ń ṣe lọ́bọ̀ yẹn ń ṣe yìí tákàtúntò tó bá ń ṣe lọ́bọ̀ yẹn ń ṣe yìí tí kàǹpé bá wọ ẹ̀yìn òní sọ̀rọ̀ náà ní tẹ̀sán pé Tinubu ní lára ẹ má gonna go explain táyà no evidence ẹ má explain afẹ́ ẹ̀ kú ẹ má explain tí yín máa tẹ̀ kò sí evidence no evidence ló tàbí tá a dé yìí no evidence yóò ẹ má explain táyà. Bàbá mi mo rí pé fún mi ní gift lánàá náà Mr. Taiwo ọṣẹ tẹ́ ń wọ ẹ̀ máa fún mi lára ọṣẹ yóò dàpẹ́ ìwọ ẹ̀ má darí kan ẹ máa explain táyà Àkànbí Àdìsá ti wọlé fídíò yà máa play fídíò oríṣiríṣi fún yín mo rẹ́ẹ̀dì tí èmi náà kò síṣẹ́ lẹ́nìí níbo Àkànbí pàṣẹ Àdìsá wọlé Àbẹ̀ní wà on seat ẹ wo combination yẹn Àkànbí Àdìsá Àbẹ̀ní ta ló fẹ́ gbé gẹ̀ẹ́sì ta ló fẹ́ bẹ́ wèrè láti ń wo wèrè ta ló máa bẹ́ nínú yín ẹ̀ẹ́bẹ́ kẹrù ẹ̀ẹ́bẹ́ kẹṣẹ́ ẹ̀ẹ́bẹ́ kìtì yín yẹ̀ ó yẹ ẹ̀ẹ́bẹ́ náà kẹrù sókè ṣé wọn náà jó Àkànbí ṣé wọn náà jó Májàsọ́lá ṣé wọn náà ṣó ti rí ó ti dé Kwara Àdìsá tó ti rí àwọn bàbá ti sá lọ àwọn bàbá ti jápa àwọn bàbá ti sá kúrò láàfin àwọn bàbá ti sá lọ
àwọn Fúlàní wọn máa ṣùṣùpù wọn máa pàpà túpí àwọn olórí wa ẹsẹ̀ olórí mi ìbò ṣe máa yẹ̀ ní torí kíní burúkú tó wà lábẹ́ wọn tó bá gbà àwọn olórí mú kábíyèsí wọn máa ṣe wọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ṣùgbọ́n àwọn wèrè yẹn wọ́n ti mú gọ́ọ̀mù tó bá mú àwọn olórí wa ń kó ara ayé olórí máa tẹ̀ ẹsẹ̀ olórí máa yẹ̀ ẹ̀wọ̀n mọ́tò tó bá máa ń kó ẹrù mọ́tò fàyàwọ̀ ẹ̀mú yẹn máa ń yẹ̀ yẹn ṣọ́kà tó ẹ ti máa yẹ̀ bẹ́ẹ̀ lè sàwọn olórí ṣe máa yẹ̀ mo kẹ́yìn tèmi Yorùbáwùyí lórúkọ mi èdè ní 23rd of July 2026 ọjọ́ kẹtàlélógún oṣù keje ọdún 2026 ẹ̀yin tèmi ẹ̀ka àwọn ẹ̀ka sàn ẹ̀ka lẹ́kùn tó jásìkò according to the time tíṣọ yìí bá bá yín ọ̀rọ̀ ìwé ẹkùn là ń sọ kò ṣeé fi lájà lọ́wọ́ ẹ má bẹ́ẹ̀ ẹ fẹ́ bẹ́ẹ̀ sí ẹ bẹ́ẹ̀ kẹ́ ṣẹ́ nígẹ̀ ó yá ẹ kà tó lọ sọ́dọ̀ àdìsá lẹ́ẹ̀kan sí àdìsá ó yá sọ̀rọ̀ sókè ṣé wọn náà ṣó ń gbọ́ tó. Ìkàlà ni mo wà àwọn olówó wọlé ṣé ìgbà tó fẹ́ gbé bẹ̀ ó yá níbẹ̀ wà á ní níbẹ̀. Bá mi fi òòṣà sí lẹ́yìn àwa fẹnu wúgẹ̀tì là ń polówó lọ́wọ́ àwa láwa ọ̀hún kí ló máa ń wà àwa láwa ọ̀hún feed tó bá ti ń gbọ́ tó bá ti ń pariwo Ìgbòho nínú fíìmù nínú ṣóò yẹn nínú fíìmù tá à ń ṣe yìí ẹ pé fíìmù là ń ṣe lọ́wọ́ nínú fíìmù tó bá ti ń pariwo Ìgbòho ẹ ti máa rí òòṣà ní comment section ẹ má wulẹ̀ kí mi ẹ má kí mi káàrọ̀ ẹ má kí mi kọ́ọ̀tọ̀ ẹ má kí mi kú anything nobody should kill me today I don't want anybody to kill me. Òòṣà ẹ bá mi kí òòṣà mo pariwo pé Kwara State Àkànbí gbà mí ọmọ olódò dẹ láti mi ọmọ olódò sílájà màmá wò mí nìkan olóyìn Sunday Igboho Àkànbí ní farabalẹ̀ ọmọ akálòlò yìí farabalẹ̀ ṣé Kwara síbẹ̀ ló ti wá ní Kwara mo ti wá bàbá mi Àkànbí ní mẹ̀lẹ́ ń bẹ̀ kó sẹ́ǹtì máa mọ́kàn wọ́n á pe òòṣà wọn ládìsá ẹ bá yẹ kí n dorí olórí káwọn òbí gbé tèmi lọ náà kí ló fẹ́ ṣẹlẹ̀ náà wetin dey go ní Kwara níbi tí mo ti wá kó máa pa wọ́n kí lè máa pariwo báyìí wọ́n ní kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ wọ́n pé bí kò tó báyìí olùgbọ́ ọmọ bàyàmù kárí òsì bàbà sọ́ọ́lẹ̀ jẹ́ kí n sún ara mi dáadáa kí n máa pè olùgbọ́ ọmọ bàyàmù kárí òsì sọ́ọ́lẹ̀ bàbà mo gbé fún yín o olórí oko bàbà báwo Olúbàdàn ó ṣe ọmọ kùtì èkìlẹ ọkọ Olúbàdàn ọmọ àjẹgbẹjà karahun ọmọ àfikarahun fọrí mu Ìbàdàn májàmájà tó fi kára wájú lẹ́rú kábíyèsí bàbá o mo gbé fún yín o Aláàfin Ọ̀yọ́ kábíyèsí àwọn kùtì kò gbọ́dọ̀ pa àwọn táwọn gbọ́dọ̀ ṣe ọmọ àdábà òde mo gbé fún ẹ bàbá mi ó yá Ọọ̀ni of Ifẹ̀ báyìí ọmọ àrùn ìgbẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ dùn ẹgbẹ́ òtún bàbá tá lẹ́ni káwọ́ olórí burúkú èèyàn ni ò fẹ́ ta sí gbogbo ẹ̀yin bàbá mi tó wà lẹ́yìn mi gbogbo ẹ̀yin ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ mo kí gbogbo yín ẹ ṣe gbogbo ládéládé nílẹ̀ Yorùbá gbogbo lóyè nílẹ̀ Yorùbá gbogbo ẹni tí mo dárúkọ gbogbo ẹni tí mi dárúkọ mo fi Àkànbí ọmọ olódò sledgehammer mo fi kí gbogbo yín ẹ pé mọ̀ta ni mo gbé wọlé mi ṣe àwọn tèmi gan mọ̀ta ni gbogbo wọn ti ṣe tuwálè ní comment section mo fi Àkànbí ọmọ olódò sledgehammer mo fi kí gbogbo èèyàn ọba ilẹ̀ Yorùbá ẹ ṣé mo dúpẹ́ gan mo dúpẹ́ fún gbẹ̀rù kábíyèsí mo dúpẹ́ pé ẹ̀wọ́ pé mo káròlò ẹ̀wọ́ pé ọ̀ mi lọ àní Abẹ́ni àwọn dey go wetin you want ó yá gbé fún ẹ̀rẹ̀rí kò sí ọkọ tó máa ṣẹlẹ̀ ẹ̀ṣẹ̀ ń bẹ ni ẹ̀bẹ̀ kẹṣẹ́ nígẹ̀ ó yá ẹ̀ ká tún lọ sí Kwara. Akú àlejò fẹnu wúgẹ̀ fẹnu ṣe backup wà náà tó ti fún mi lórúkọ mi Abẹ́ni fẹnu ṣe backup àwọn afẹnu wúgẹ̀ àwọn làwọn à ń tà ń sìn àwọn afẹnu já fẹ́ǹsì àwọn afẹnu wúwáyà wọ́n ti fún mi lórúkọ ẹ jẹ́ sanwó orúkọ o fẹnu ṣe backup ẹnu ọlẹ́nu pọ̀ ó sábà bò.
a ò ní rí jù báyìí lọ lórí ètò yìí lónìí o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe, ẹ like fídíò wa kẹ́ ẹ bá wa share ẹ̀. Títí tá a ó fi pàdé lọ́jọ́ òmíì, ó dàbọ̀.